ọ̀rọ̀ àwùjalẹ̀ Wasiu Ayinde ti tún ní kí wọ́n dá gbogbo ètò dúró. ọ̀rọ̀ ẹni tí yóò jẹ́ àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú Òde yìí kò tí ì fojú hàn o. ó sì dàbí pé gbogbo ohun tí wọ́n bá ń ṣe tí wọn ò fi orúkọ Alhaji Wasiu Ayinde Adésànyà Marshal sí, ó dàbí pé kinní náà kò ní í yanjú o. ní ọjọ́ 22 oṣù kejìlá 2025 tó kọjá tí Alhaji Ayinde ní òun kò ṣẹjọ́ mọ́, òun ti jáwọ́ nínú kéèsì tí òun fẹ́ bá àwọn olórí ẹbí gbogbo fà. ohun tí ọ̀pọ̀ èèyàn sọ nígbà náà ni pé kò jẹ́ oyè àwùjalẹ̀ mọ́ nìyẹn, ó ti fi kinní náà sílẹ̀, iṣẹ́ orin ẹ̀ ló fẹ́ gbájúmọ́. àmọ́ àwa sọ nígbà náà pé kò rí bẹ́ẹ̀, pé ohun tó ṣe kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé kò joyè mọ́, torí àwọn èèyàn ni wọ́n gbà á nímọ̀ràn pé kó má pe ẹnikẹ́ni lẹ́jọ́ nínú ìdílé ẹ̀. tó bá ṣe bẹ́ẹ̀ wọn yóò ní ọmọọlé àwọn kọ́, torí ọmọọlé àwọn kan kò lè pe àwọn lẹ́jọ́. ọ̀rọ̀ náà ṣe báyìí torí lẹ́yìn tí Wasiu Ayinde ti dúró títí, bó tiẹ̀ jẹ́ pé ó ti gbọ́ tẹ́lẹ̀ ọjọ́ tí wọ́n fẹ́ fa ọmọ oyè kalẹ̀ àti ètò tí wọ́n gbọ́dọ̀ ṣe, nígbà tó rí i pé kinní náà kò fẹ́ kan òun mọ́ báyìí, àti pé àwọn àgbààgbà ìdílé tí wọ́n mú ọmọ oyè kò forúkọ òun sí, ọkùnrin olúayé fújì náà ti kọ̀wé sí gómìnà ìpínlẹ̀ Ògùn pé kó pàṣẹ kí wọ́n dáwọ́ kinní náà dúró títí tí àwọn tó wà nídìí ètò náà yóò fi ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ kí wọ́n ṣe. lẹ́yìn tí wọ́n ti bẹ̀rẹ̀ ètò náà níjọ́sí, nígbà tí akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde kọ̀wé sí ìdílé Fòṣẹ́ngbùnwà pé kí wọ́n bẹ̀rẹ̀ ètò láti mú ọmọ oyè kalẹ̀ lọ́jọ́ 3 oṣù kejìlá ọdún yìí, tí Wasiu Ayinde sì kọ̀wé lọ́jọ́ kan náà sí ìdílé wọn tó ní òun náà fẹ́ jẹ àwùjalẹ̀, òun sì lẹ́tọ̀ọ́ sí i, tí àwọn yẹn kọ̀wé padà pé àwọn ò mọ̀ rí. níbi tí ọ̀rọ̀ náà ti di rìtìrìtì rèé, kò sì pẹ́ tó fi di rìtìrìtì nígbà tí Wasiu Ayinde gba ilé ẹjọ́ lọ. nígbẹ̀yìn lọ́jọ́ 18 oṣù kejìlá, ìjọba ìpínlẹ̀ Ògùn ní àfàró kí gbogbo àwọn tí wọ́n wà nídìí ètò náà tí wọ́n ń ṣe fìyàfìyà dáwọ́ dúró, nítorí àwọn ò fẹ́ kí ọ̀rọ̀ náà di fìyàfìyà, kí wọ́n wá tún kinní ọ̀hún bẹ̀rẹ̀ lákọ̀tun, nítorí àwọn kinní kan wà tó yẹ kí àwọn ṣe àmọ́ tí àwọn ò ṣe. ọ̀rọ̀ tí wọ́n sọ nìyí tí àwọn olórí ẹbí gbogbo sì tún ètò náà bẹ̀rẹ̀ lákọ̀tun. tó bá jẹ́ ohun tí wọ́n ti ṣe sílẹ̀ ní ọjọ́ ajé ọjọ́ 12 oṣù kínní yìí, ìyẹn lọ́la òde yìí ni wọn ìbá fa ọmọ oyè kalẹ̀, tí wọn yóò sì fa orúkọ ẹnìkan tàbí méjì tàbí mẹ́ta lé ìjọba lọ́wọ́, kíjọba lè mú ẹni tó bá wù wọ́n, ìyẹn lẹ́yìn tí wọ́n bá ti parí ètò gbogbo tán. ṣùgbọ́n níbi ètò yìí ni nǹkan ti dé. Wasiu Ayinde bínú ni, ó ní ohun gbogbo tíjọba sọ, ọ̀nà gbogbo tí wọ́n là sílẹ̀ pé kí àwọn tọ̀, ó ní àwọn tí wọ́n wà nídìí ètò náà kò tọ́ ọ, pé wọ́n kàn dá bìrìbìrì palẹ̀ ni. nígbà tí olójú yóò sì fi ṣẹ́jú, wọ́n ti ṣe kinní náà ní bíríbírí. wọ́n ní àwọn ti parí ètò náà, àwọn fẹ́ fa ọmọ oyè ọ̀hún kalẹ̀ láì forúkọ àwọn sí, tí wọn kò sì pe òun sí gbogbo ètò tí wọ́n ń ṣe. bẹ́ẹ̀ ọ̀kan lára àwọn ọmọ oyè náà lòun. àwọn ọ̀mọ̀ràn tí wọ́n ń wo bí kinní ọ̀hún ti ń lọ lóòótọ́ sọ pé ó ṣeé ṣe kó jẹ́ ìbẹ̀rù ọkùnrin olórin fújì náà mú àwọn olórí ẹbí tí wọ́n ń ṣe kinní ọ̀hún ni, pé wọ́n ń rò pé tí àwọn bá ti lè fi orúkọ ọkùnrin náà sí, ó lówó àti ẹsẹ̀ láti fi rìn ín débi pé wọn kò ní í mú ẹni méjì bí kò ṣe òun o, nítorí bó ti lówó tó bẹ́ẹ̀ ló mọ àwọn èèyàn, kò sì sí ohun tó béèrè tí àwọn ọ̀rẹ́ ẹ̀ kò lè ṣe fún un. èyí làwọn olórí ẹbí gbogbo kò sì ṣe fẹ́ orúkọ ẹ̀ níbẹ̀, yàtọ̀ sí pé ọ̀rọ̀ bóyá ó jẹ́ ọmọ ìdílé náà tàbí kò jẹ́ ọmọ ìdílé náà. bó tiẹ̀ jẹ́ pé àwọn kan ń sọ pé kò rí bẹ́ẹ̀ o, pé bó bá ṣe ọmọ ìdílé ọ̀hún ni Wasiu ni, kí ló wà nínú kí wọ́n fi orúkọ ẹ̀ sílẹ̀ pé kí òun náà du oyè àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde. ọkùnrin olórin náà pàápàá mọ̀ pé àwọn kan wà nídìí ọ̀rọ̀ yìí, nítorí lásìkò tó fi ní òun kò ṣẹjọ́ mọ́ yìí, ó jọ pé lára ohun tí wọ́n sọ fún un ni pé wọn yóò fi orúkọ ẹ̀ sínú kinní ọ̀hún, kó tó wá di pé wọ́n tún ń ṣe báyìí tí wọn ò fi orúkọ ẹ̀ sí. ohun tó sì ṣe tún fẹ́ bínú lórí ọ̀rọ̀ náà nìyí, tó ní nídìí ètò yìí o, àwọn èèyàn kan ti fi ojú ọ̀nà sílẹ̀, wọ́n ń pa ràdàràdà kiri ni, òun ò sì ní í faramọ́ irú ràdàràdà bẹ́ẹ̀. àmọ́ ní ti àsìkò yìí, kì í ṣe ilé ẹjọ́ ni Wasiu Ayinde kọ́kọ́ gbà lọ,
ohun tó ṣe ni pé ó bá lọ́ọ̀yà ẹ̀ sọ̀rọ̀, àwọn ni wọ́n sì sáré kọ̀wé sí gómìnà Dàpọ̀ Abíọ́dún àti ìjọba rẹ̀ pé gbogbo ohun tí wọ́n ń ṣe ìní àti ibi tí wọ́n bá ètò náà dé báyìí kí wọ́n sinmi ná, kí wọ́n jẹ́ kí àwọn yanjú ohun tó wà nílẹ̀, kó má di pé nígbà tí gbogbo èèyàn bá rò pé ọ̀rọ̀ náà ti yanjú ní wàhálà yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lákọ̀tun. Lọ́ọ̀yà olórí ọmọọba Ìjẹ̀bú yìí náà ló kọ̀wé, ìyẹn ọ̀mọ̀wé Wahab Kúnlé Ṣítù. Ohun tó sì kọ sínú ìwé ẹ̀ tó kọ sí gómìnà rèé o. Ó ní láti ọ̀dọ̀ kọmíṣánná fún ètò oyè jíjẹ àti ìjọba ìbílẹ̀ sí ìgbìmọ̀ apàṣẹ ìpínlẹ̀ Ògùn lábẹ́ alákòóso gómìnà Dàpọ̀ Abíọ́dún, ilé ìjọba Òkè Mọ́sàn, Abẹ́òkúta, ọjọ́ 8 oṣù kínní ọdún 2026. Ọlọ́lá wa ìfisùn lórí ìlàkàkà àwọn kan láti má tẹ̀lé ètò àlàálẹ̀ fún jíjẹ oyè Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde. Ọ̀rọ̀ tí a sọ sókè yìí ni a fẹ́ ṣàlàyé ẹ̀ fún yín. Àwa ni agbẹjọ́rò ọ̀gbẹ́ni Wasiu Ayinde Adéwálé Ọlásùnkànmí Adésànyà, ẹni tí a ó máa pè ní oníbàárà wa láti àsìkò yìí lọ. Ẹni tó sì jẹ́ pẹ̀lú àṣẹ ẹ̀ ni a fi kọ̀wé yìí sí yín. A fẹ́ jẹ́ kí ẹ mọ̀ pé akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ẹ̀ lábẹ́ òfin kọ̀wé sí olórí ẹbí Fòṣẹgbùwà ní ọjọ́ 6 oṣù kínní ọdún 2026 yìí pé láàárín ọjọ́ 14 kí wọ́n pe ìpàdé àkànṣe lórí bí wọn yóò ti ṣe yan ọmọ oyè tí yóò gba ipò Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde. Ó wá jẹ́ nǹkan ìyanu pátápátá gbáà fún wa pé ṣé ní ẹnìkan jáde tó lóun ọmọ ọba Adélẹ́yẹ Lateef Adémúyìwá tó ń júwe ara ẹ̀ pé òun ni arínúróde fún ẹbí tó wá kọ̀wé síta pé kí gbogbo ẹni tó bá mọ̀ pé òun fẹ́ du ipò Àwùjalẹ̀ lọ gba káàdì kan kí wọ́n sì fara wọn hàn níwájú ìgbìmọ̀ kan tí ọmọ ọba Alhaji Mutiu Adénúgà jẹ́ alága, àti pé ètò yíyan ọmọ oyè yóò wáyé lọ́jọ́ 12 oṣù kínní ní gbọ̀ngàn Bisrod. Bẹ́ẹ̀ ni wọn yóò sì ti kọ́kọ́ yan àwọn aṣojú wọ̀nyí, ìyẹn àwọn aṣojú tí yóò mú ọmọ oyè níbi ìpàdé kan ní ọjọ́ 10 oṣù yìí kan náà. Ọ̀rọ̀ yìí jẹ́ nǹkan tó mú oníbàárà wa lára pé gbogbo àṣẹ pàjáwìrì wọ̀nyí, èyí tí kò bá òfin kankan mu nínú àwọn òfin ètò tí ìjọba là kalẹ̀, láwọn èèyàn yìí tún fi ránṣẹ́ síjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde lọ́jọ́ 6 oṣù kínní yìí kan náà, ọjọ́ tó bọ́ sí ọjọ́ tí akọ̀wé ìjọba yìí kọ lẹ́tà àkọ́kọ́ sí wọn gan-an. Eléyìí fi hàn pé àwọn olórí ẹbí wọ̀nyí ti ń ṣètò kan láti gbégi dínà fún àwọn ọmọ ọba míì tí wọ́n ti ń múra tí wọ́n sì ní lọ́kàn pé àwọn náà fẹ́ du ipò ọba Àwùjalẹ̀ yìí. Àwa fẹ́ sọ ní àsọtúnsọ pé ìpàdé tí wọ́n ní kí àwọn ẹbí Fòṣẹgbùwà pè yìí, gbogbo ọmọ ọba pátá ló lẹ́tọ̀ọ́ láti wà níbẹ̀ láti yan ẹni tó bá wù wọ́n gan-an. Àwọn èèyàn kékeré kan níye, wọn ò kàn lè jókòó síbì kan kí wọ́n ní àwọn yóò gba ìṣe àwọn ọmọ ọba gbogbo tó kù láti yan ẹni tó wù wọ́n sípò Àwùjalẹ̀ ṣe. Kò yẹ kéèyàn ṣẹ̀ṣẹ̀ tún máa sọ pé ìlàkàkà àwọn kan láti dá ṣe ètò yìí kí wọ́n sì gbé e gba ọ̀nà tó bá wù wọ́n máa dá wàhálà sílẹ̀ nínú ètò tí ò yẹ kó ní wàhálà kankan nínú ni. A fẹ́ wí ní àwítúnwí pé ọ̀rọ̀ pé kí àwọn aṣojú kan jókòó kí wọ́n yan ọmọ oyè, tàbí pé kí àwọn kan jókòó síbì kan kí wọ́n ní àwọn ń yẹ àwọn tí wọ́n fẹ́ joyè wò kò sí nínú lẹ́tà tí wọ́n kọ sí àwọn olórí ẹbí yìí o. Bẹ́ẹ̀ ni kò sì bá òfin àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ògùn ti ọdún 2021 mu. Nítorí ẹ̀ la ṣe ń sọ pé láti dúró sídìí òdodo kí ohun gbogbo sì lọ déédéé, kí ẹ tètè dá sí ọ̀rọ̀ yìí kí ẹ sì rí i pé àwọn èèyàn yìí tọ ọ̀nà tó yẹ kí wọ́n tọ̀, wọ́n ṣe ohun tí òfin sọ pé kí wọ́n ṣe. Ní pàtàkì jùlọ, ìlàkàkà àwọn kan láti yọ oníbàárà wa kúrò nínú àwọn tí wọ́n fẹ́ díje yìí kò ní ṣeé ṣe, nítorí gbogbo ara pátá la ó fi kọ́ ọ nígbà tó ṣe pé kinní ọ̀hún kò bófin mu. Ìyẹn la ṣe rò pé bí ẹ bá tètè bá wa dá sí i báyìí, oníkálukú tó fẹ́ kópa nínú ètò yìí títí dé orí oníbàárà wa náà yóò lè rí òdodo àti àìṣẹ̀tàn tó wà nínú ohun tí ìjọba yín fẹ́ ṣe. A fi àwọn ìwé yìí kún lẹ́tà tí a kọ sí yín yìí o. Àkọ́kọ́ ni lẹ́tà tí wọ́n kọ sí akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde lọ́jọ́ 6 oṣù kínní 2026 yìí. Ẹ̀kejì ni lẹ́tà tí akọ̀wé ìjọba kọ sí ìdílé Fòṣẹgbùwà nílé ńlá Àgúnṣebí Ìjẹ̀bú Òde ní ọjọ́ 6 oṣù kẹfà 2026 yìí kan náà. Ẹ̀rí kẹta ni lẹ́tà tí ọmọ ọba Adélẹ́yẹ Lateef Adémúyìwá kọ tó fi ní kí àwọn èèyàn máa wá gba káàdì. Inú wa yóò dùn bí ẹ bá lè tètè bá wa dá sí ọ̀rọ̀ yìí o.
lẹ́tà yìí ni lọ́ọ̀yà Alhaji Wasiu Ayinde kọ sí gómìnà Dàpọ̀ Abíọ́dún, èyí tó fi àìṣedéédé tó wà nínú ètò tó ń lọ náà hàn, pàápàá èyí tó ṣe pé lọ́jọ́ kan náà tí wọ́n kọ̀wé ni wọ́n dá èsì padà pé wọ́n ti ṣe ohun tí wọ́n ní kí wọ́n ṣe, tí wọn ò sì tí ì pe ìpàdé kankan. Kò tí ì sí ẹni tó mọ ohun tí gómìnà yóò tún sọ lórí èyí, àmọ́ àfàìmọ̀ kó má jẹ́ wọn yóò tún ètò náà bẹ̀rẹ̀ padà ní o. Ọláyíwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ oyè Àwùjalè yìí wò, àti tí Wasiu Ayinde olórin fújì fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.